Sunday Igboho Osa jáde sọ̀rọ̀ ẹ̀yin èèyàn owó baba dami ẹkùn ọkọ̀ Fúlàní ọkọ̀ àwọn báńdíìtì ẹ wò ó mo láyọ̀ láti sọ fún yín pé bàbá Kọ́lá Olóòtú ọmọ àdábánijà ẹni ìjà òde bá ti ń pera ẹ̀ lọ́kùnrin wọ́n pe Sunday Igboho Osa lónìí lórí prógráàmù wọn kan ẹ wá gbà wọn ọ̀rọ̀ tí ń jábọ́ tí ń rébọ́ lẹ́nu Sunday Igboho Osa ẹ̀yin èèyàn gbogbo dírámà tó sọ pé àwọn ṣe é nu gbó gbogbo bó ṣe rìn bó ṣe ń mú bandit láàyè tó ṣe ń yìnbọn mọ́ra wọn tó ṣe ń ṣùtù bó ṣe ń ṣe gbá tó ń fly drone tí wọ́n ń ṣògbó nu gbó gbogbo bó ṣe ráwọn bandit ń bẹ́ nu gbó bí wọ́n ń jẹun lọ́wọ́ ni bí wọ́n ń rìn inú gbó ni o gbogbo ẹ̀ pátápátá lẹ́ ó láǹfààní láti gbọ́ nínú fọ́nrán ilé tí mo mú wáyé. ẹ wò ó ẹ bá mi comment kẹ́ máa like ẹ̀sùn máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bá ń bó síáṣíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ní ká bá mi bó káàkiri tààràtààrà kó kálé kókó kó dẹ́sẹ̀ kùkú kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára láì dé ìnà pẹnu ẹ jẹ́ n sáré gbé fọ́nrán yẹn wọlé torí yàjó lélẹ́yìí kẹfarabalẹ̀ wàá gbọ́ àlàyé ọ̀rọ̀ gbogbo bọ́n ṣe rescue àwọn ọmọ tí ń bẹ lórí local government area yẹn gbogbo ẹ̀ pátápátá lẹ́ ó láǹfààní láti gbọ́ nínú fọ́nrán eléyìí tí mo mú wáyé gbogbo bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ra irinṣẹ́ fún wọn ra drone fún wọn ra gbára wo ra kòkó bàbá àsásùn gbogbo ẹ̀ pátápátá lẹ́ ó láǹfààní láti gbọ́ ẹ máa share kẹ́ máa comment mò ń bọ̀ o ẹ má yí kúrò ń bẹ̀ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. ọmọ aládìíkù kábíyèsí bàbá. Sunday Igboho. kẹgbẹ́ bàbá. mo ló pè mí lóru àná bó ṣe ń wọ̀ Ìbàdàn. bẹ́ẹ̀ni bàbá mi. ó ti lọ ọ̀bọ̀mọjẹ́. kábíyèsí bàbá. ọ̀rọ̀ kọ́ńtẹ́ǹtì rẹ̀ yìí ọmọ mèlú títí. kẹgbẹ́ bàbá. ọ̀rọ̀ dírámà tẹ́ ń fly drone yìí ọmọ mi gbogbo òlú títí. Ọlọ́run ló máa ń ṣe bẹ́ẹ̀. ẹ yánú gbóró ẹ tún lọ lè yánú gbó. kábíyèsí bàbá. dákun fún un lábọ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe lọ èyí tí ò ní pa security lára ni o gẹ́gẹ́ bó ṣe sọ fún mi. Ọlọ́run ò ní jẹ́ kí ó bàjẹ́ fún yíṣà. àmì Ọlọ́run. mo lè kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé tí wọ́n ń dúró tì wá tí wọ́n ń ṣàdúrà lọ́tún lọ́sìn. ọlọ́run tó láyé tọ́lọ́run kò ní jẹ́ ká bọ́wọ́ àwọn ajínigbé àdẹ̀ní sírì tọmọtọmọ. àmín. Ọlọ́run bá tó láyé tọ́lọ́run á bá mi dúró tí gbogbo Yorùbá ogun ò ní kó wa lọ́lẹ̀ Yorùbá lásán. àmín o. èmi kàn gbìyànjú kẹtàgbára mi kẹ̀ka láti pé káàbò wà náà ni so wọ́n bá ti pè mí ngbà mí irú tí tọ́yà ṣẹ̀ṣẹ̀ rescue lókè ó sì ìjẹta rescue àwọn ẹ̀ àkóhùn nìbàdàn ní ìjẹta mọ́júmọ́ àná. yàtọ̀ fún tàwọn principal àtàwọn ọmọ iléèwé torí ire òun ẹ tún ti. àtọ́ gbogbo yẹn àtọ́lọ́hún gbé wa borí lórí gbogbo yẹn tán náà tó pè mí kàn jí àwọn kan gbé lókè o. lókè o. bí mo tún ṣe bẹ́ẹ̀ ni. àwọn mélòó. àwọn méjì ni wọ́n jí gbé. ẹ sì gbà wọ́n lẹ̀. lágbára Ọlọ́run. pẹ̀lú àwọn ọlọ́pàá àtàwọn sọ́jà tí ń bọ́ ọ ṣiṣẹ́. àtàwọn ọlọ́pàá RRT bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn ọlọ́pàá RRT àwọn ọlọ́pàá RRT ó tẹ̀lé àwọn tó bí 15. sí èsè pé ọwọ́ àjọ àgbáyé ti wà nínú ìrìn àjò rẹ̀ yìí torí pẹ̀lú tó ń kó lẹ́yìn ọba àyàn lẹ́rù. ká dúpẹ́ fọlọ́run ká dúpẹ́ fún bàbá Bọ́lá Ahmed Tinubu bàbá ẹ̀mí bàbá fẹ́ràn Yorùbá tó pọ̀ gan. àjọ Nàìjíríà ni kì í ṣàjọ àgbáyé. àjọ Nàìjíríà ni àjọ bàbá Tinubu ni. àjọ bàbá Tinubu ni. pé IG lóru gbà mí ọwọ́ kan bí wọ́n pọ̀ lágbo kọrù wọn gbé. ọsọ bẹ́ẹ̀. full support àti director of SS ni o àti civil officer gbogbo wọn kó gbá wọn security officer ẹni wọn dúró tán pé àlàáfíà gbọ́dọ̀ wà ní Nàìjíríà pàápàá jùlọ ilẹ̀ Yorùbá wa yìí torí pé ilẹ̀ Yorùbá nìkan náà ló kù tí ó ní ìfọ̀kànbalẹ̀. mo gbọ́ nǹkan kan. ìgbà kẹ́kẹ́ àwọn pípé yẹn. mo gbọ́ nǹkan kan wọ́n ní ìtẹ̀yìn fi ń ya nǹkan nù gbọ́ drone tẹ́ ń lò yẹn kìí ṣe drone tí a fi ń ya fíìmù wọ́n ní tàwọn ológun ni. wọ́n ní ti ń gbọ́ sátáláìtì ni drone yẹn ń lò wọ́n ní ń ṣiṣẹ́. ẹ ǹlẹ́ o nílẹ̀ yìí iléeṣẹ́ Bam Adela aka bàbá Olúìwà láti ìlú Ìjẹ̀bú tí wọ́n ń fi oògùn ìbílẹ̀ kojú ìjà sí èyíkéyìí àìsàn tí ń bàgọ́ ara fínra àwọn ló ń kí yín o èyíkéyìí àìsàn tó bá ń dojúkọ yín ẹ kàn sí wa lórí nọ́mbà yìí 081 386 68773 tọkùnrin tóbìnrin làwa ń tọ́jú o fún gbogbo ẹ̀yin ọkùnrin tàbí obìnrin tí kòkòrò àìfojúrí ń bá fínra egbògi àgbo kan wà nílé iṣẹ́ wa tá à ń pè ní takọtabo tẹ́ ẹ bá ti gbé e lura ní kíá lọ́wọ́ kan ní kòkòrò àìfojúrí máa fi yín sílẹ̀ tọkùnrin tóbìnrin ló lè lò ó tí ó sì ṣiṣẹ́ fún dáadáa kò sílùú tẹ́ ẹ wà káàkiri àgbáyé tá à ní fi ránṣẹ́ sí yín oníkóró ẹ̀ wà bẹ́ẹ̀ náà ló lómi ẹ̀ wà iṣẹ́ búburú ni kòkòrò àìfojúrí máa ń ṣe lágọ̀ọ́ ara ó máa ń sọkùnrin dọ̀lẹ́ pátápátá
pátápátá. Kòkòrò àìfojúrí máa ń dènà oyún níní fún obìnrin. Ẹ̀yin obìnrin tí nǹkan funfun máa ń jáde lágọ̀ọ́ ara yín. Àbẹ́yìn tí nǹkan oṣù yín máa ń ṣe ségesège. Àgbo takọ́tabo yìí ní kẹ́ ẹ lọ rà ní kíá. Yóò ṣe àfọ̀mọ́ gbogbo ohun tó bá wà lágọ̀ọ́ ara. Àwọn àrùn tẹ́ kó níbi ìbálòpọ̀ gbogbo ẹ̀ pátápátá ni ó ṣàfojúrí ẹ̀. Ẹ̀yin ọkùnrin tẹ́ ń rí wípé ó dàbí ẹni pé ẹ ti ní àìsàn ìbálòpọ̀. Bẹ́ẹ̀ bá ti bóbìnrin ṣeré ìfẹ́ tán láàrin wákàtí 24 kíákíá ẹ tètè lọ ra àgbo takọ́tabo yìí. Kẹ́ ẹ lò ó máa fọ́ dànù ní kúrò lágọ̀ọ́ ara. Iléeṣẹ́ Bamadilac aka Bàbá Olúìwà òun ní kẹ́ ẹ kàn sí ní. Tá a sì fi ránṣẹ́ sí yín. Nọ́mbà tẹ́ ẹ máa pè sí nìyí 081-386-687-73. Àlàáfíà ní kókó. Pẹ̀lú sátáláìtì ni. Bẹ́ẹ̀ ni àwọn náà gbé fún wa gọ́ọ̀mẹ̀ntì náà ló fún wa pé ká mọ̀. Kábíyèsí Olódùmarè. Ká lè mọ̀mọ́ rìn ká mọ̀mọ́ bọ́ síbi tí ó yẹ ká bọ́ sí. Àwọn professional. Àwọn tó ń control drone yẹn. Amẹ́ríkà ló ti wá. Ọ̀tán ṣúgà já. Amẹ́ríkà ló ti wá. Ẹnu rẹ ló fi sọ yìí. Kọ́mọ̀ bá dàbí àpọ́pọ̀ pé bàbá Kọ́lá Olóòtú lè pẹ́ nǹkan jù. Kẹ̀kẹ́ bàbá. Ó ní bàbá mi lálẹ́ ẹjọ́ tá à ń sọ̀rọ̀. Ó ní bàbá mi ẹ wo ẹnu lẹ̀ kẹ́ ẹ wo ẹnu ọkọ̀. Lọ́wọ́ gbé fídíò lọ́wọ́ ya gbogbo bàtálíọ̀nù sọ́jà àtọlọ́pàá tí ẹ kó tì ọ́. Ọwọ́ ya gbogbo mọ́tò lọ́nù gbó bẹ̀rẹ̀ bẹ̀ mọ́ ní ha. Bẹ́ẹ̀ni. Ó sì ní. Fún mo ní láìpẹ́ láì jìnnà mo ní àwọn ọmọ yẹn. Ọlọ́run sì ni wọ́n ní rí láìpẹ́. Ọ̀sọ̀ bẹ́ẹ̀ ìjọ tó dá ó ní ọjọ́ tó dá ìyẹn ló fún mi confidence tí mo fi sọ̀rọ̀ lórí rédíò ńgbà mọ́ sọ́njọ́ Sunday pé kó tó di Sunday tí ń bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run ń múròyìn ayọ̀ wá báyìí. Ọ̀sọ̀ bẹ́ẹ̀ fún mi ìfẹ́ dá déètì tó dá ni. Yes sir. Ó sì sọ wọn dánú bodè ibi tó ní à ń wà náà wọ́n mú wọn mọ́ máa bá ní ká fojú sùnùkùn. Ó kọjá bẹ́ẹ̀ o. Ṣé ìjọba Nàìjíríà ṣiṣẹ́ pàápàá jùlọ wàláì mo ń sọ pé àwọn bàbá yìí o bàbá Tinubu ò sùn lórí ìrìn àjò àwọn àti gbogbo ò sùn bàbá yóò mú un parọ́ ni. Àwọn aráàlú kan máa ń sọ nǹkan kan pé. olùgbà ó gbé fóònù náà ni pé àwọn gbogbo ọ̀nà gbogbo ntọ́lọ́ máa fi lágbára àwọn gbọ́dọ̀ káwọn èèyàn jáde sẹ́ ọkọ̀ dàbí àwọn ọmọ sígbọ̀ kiri àkọ́kọ́ fọlọ́run torí wọn tó ń ṣe fún Jonathan gbà ẹ̀ mo tó ń tún sọ wọ́n fẹ́ ṣe fún bàbá. Wọ́n fẹ́ járáǹkì ìjọba bàbá. bàbá Tinubu yìí kù fún wa dáadáa. Èyí ò ní pé àwọn ọmọ tí wọ́n kọ́ yẹn. mo dẹ̀ fi ń dá yín lójú bàbá. ẹ rí i pé níjọba bàbá Tinubu yìí ni ogun bandits yóò dókun pátápátá. Èmi ni mo mọ nǹkan tí mò ń rí. Ó fi ń dáwọn èèyàn lójú bẹ́ẹ̀. bàbá Tinubu bẹ́ẹ̀ ni mo sọ mo fọlọ́ ń búra. Ogun bandits yóò dópin. Níjọba bàbá Tinubu yìí ogun bandits yóò dópin pátápátá. ẹ rí i pé gbogbo ẹ ti ń ṣe kùlẹ̀kùlẹ̀ báyìí. Ìwọ ń sọ pé ó ní ọsọ nǹkan kan lálẹ́ àná ó ní pẹ̀lú ògo ọlọ́ngbà tí wọ́n bá dáwọn àsìkò kan ó ní bẹ́ẹ̀ yẹn bá fẹ́ lọ roko rẹ̀ láago kan òru ó ní yọ̀ọ́ mọ mọ́kọ́ àtàdá kò ní sí kí ló ń ṣe ń bẹ̀ o. níjọba bàbá Tinubu yìí á sọ ọlọ́run. níjọba bàbá Tinubu yìí náà. Ọlọ́run ló máa rè lọ. bí wọ́n ṣe wí. ṣe ti ń lọ pẹ̀lú DSS ni o sójà ni o director of IG gbogbo wọn pẹ̀lú plan tí wọ́n ní ètò àwọn nǹkan security náà ti nílẹ̀ o tẹ̀mí fojú rí tí mo dẹ̀ confam tí bàbá Tinubu dẹ̀ ti ṣètò gidi síbẹ̀. Ọ̀dà mo fẹ́ sọ nǹkan kan bí wọ́n ṣe sọ̀rọ̀ yìí àwọn kan mọ̀ sọ pé kiri bí arrangement mọ̀ ní pé ó yẹ kájọ àgbáyé ó ṣèwádìí lórí àwọn ọmọ. ẹni tó sọ pé arrangement nìyẹn bí ìkọ́fẹ́ evidence ẹ̀ lẹ̀. wọ́n láwọn tí a pa wọ́n ní àrí fídíò rẹ̀ wọ́n láwọn ọmọ tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n ní a pa àrí fídíò rẹ̀ àwọn tí wọ́n ní a kó àwọn mẹ́jọ yẹn pọ̀. tá a bá ń fi ọ̀pọ̀lọpọ̀ fídíò síta wọ́n ní ṣé wọ́n yẹ kó máa fi irú fídíò yẹn síta. tó bá jẹ́ pé tá a bá release ẹ̀ wọ́n máa sọ di tribalism pé kìnìkan yẹ kó yé ju mo ṣe sọ. èmi mọ̀ dọ́dọ̀ Ọlọ́run pé ìjọba bàbá Tinubu lógun bandit ó dópin. Kábíyèsí Olódùmarè. burúkú lẹ tó lè sọ pé bàbá Tinubu ló àríjẹ olórí burúkú tó máa sọ pé federal government ló àríjẹ. òde pẹ̀lú ọ̀rọ̀ rẹ o ó ti tó bá. olórí ọ̀rọ̀ ni mo sọ fún yẹn náà wẹ́ẹ̀ tí yẹn máa jókòó tó dẹ̀ máa ronú pé federal government ló àríjẹ pé kí wọ́n lọ jí àwọn school àwọn kéékèèké. kálukú ẹ̀. kíkí ni ọba lè ṣe ṣé kí wọ́n lè fi yìn wọ́n ní àbí kí sáwọn ọmọ kéékèèké tó ń jí pé sáwọn náà fẹ́ dìbò fún wọn ni. àwọn yẹn ò ní wọn sọ pé wọ́n jẹ́ àwọn àgbàlagbà gbé àwọn ọmọ kéékèèké náà jí gbé federal government máa wá sọ pé kí wọ́n lọ jọ fún kíni. ẹni tó bá ń bí ọ̀pọ̀lọpọ̀ yẹn kó ronú pé bàbá Tinubu lọ́ àrẹ́jì irú nǹkan báyẹn wèrè yẹn ló lè ronú irú yẹn báyẹn náà. ọ̀dà mímọ̀ dọ́dọ̀ Ọlọ́run pé ọwọ́ bá àwọn tó ṣiṣẹ́ yẹn ọwọ́ bá àwọn ju bẹ́ẹ̀ ṣe rò lọ. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ó ju bí mo ṣe rò lọ.
ọwọ́ gbà wọ́n ju bẹ́ẹ̀ ṣe rò lọ yóò bá bẹ́nu wọn pàápàá. Ó ti tán má sọ nǹkan kan òde o. Tested and trusted kí mò ń sọ̀rọ̀ ń pa ẹ̀ capable tẹ́ bá ń gbọ́ ikú kí n pa kíre àrùn kì í ṣe kínú àwọn méjèèjì la pàdé pẹ̀lú capable tájà akílà ń gbó akílà òde òjìyàn kan bàbá mi pé kíre wọn lọmọkùnrin tí ò bá lè tẹ àtẹ̀kànlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n capable ni o ṣẹ̀kan sùn 1 minute man 2 minute man kò sí yẹn mọ́ capable lè tí a fi ewé àti egbò ṣe capable. anáyàn pa ẹ̀rọ àbá obìnrin yẹn kò dẹ̀ sí side effect kankan ewé àti egbò la fi ṣe. capable by the way ó yà kó di capable gbà kan jẹ́. èwo ni káṣẹ̀ kan kó dẹnu kọlẹ̀ ká má lè jìn dáadáa kóbìnrin kígbe lábẹ́ ẹni ká má ti gùnkè ká ti dà ọ̀nà àbáyọ ti dé o capable natural herbal remedy ló lè ṣe gbẹlura kó o dẹṣin gbẹmu kóbìnrin ó máa bẹ̀ kó ti tó tún wá tán síbẹ̀ o ìwọ tààtọ̀ ẹ ò lè dọmọ ìyẹn low sperm count ìwọ tó ní erectile dysfunction kó o bẹ̀rẹ̀ kó má lè nàró capable natural herbal remedy ló kápá ẹ̀ capable natural herbal remedy jẹ́ oògùn tá a fi ewé àtegbò ṣe tí a ṣe àkójọ ẹ̀ níbi tó mọ́ tónítóní àwọn tó mọ̀ nípa ewé àtegbò ló pákéjì ẹ̀ ó yá pé nọ́mbà yìí láti họ́dà capable natural herbal remedy tiẹ̀ 0906-866-4147 lẹ́ẹ̀kan sí 0906-866-4147 ó yá gbé capable lura kẹ́ni ẹlẹ́ni má bàa gbà ṣe ẹ ṣe capable natural herbal remedy ló lè mú ẹ capable. Ìdí ẹ máa wí pa ọ̀rọ̀ rẹ nu mọ́tà sì rí ìdánwò. Sunday Igboho dé láti inú igbó agijù ó dé lálẹ́ àná pè mí bàbá mi mo dé o ojú mi rí tó ẹgbọ́n wìrìwìrì lẹ́nu mi ṣé ẹ gbọ́ pé mo tún ti lọ rè já àwọn èèyàn méjì gbà àtàwọn ọlọ́pàá lẹ́yìn tí wọ́n gba àwọn tíṣà àtàwọn principal Oríire àti gbogbo àwọn ọmọléèwé tí wọ́n gbà wọ́n lẹ̀ a tún ti lọ já èèyàn méjì gbà lọ́wọ́ àwọn ajínigbé èyí tí ń sọ fún wa wípé tó bá jẹ́ pé kọ́ńtẹ́ǹtì náà ni Sunday Igboho ń yà kọ́ńtẹ́ǹtì yẹn ń tu aráàlú lára o ìjọba mú ọgbọ́n àwọn ẹni tí ó kàwé wọ́n fi kún ọgbọ́n ọ̀mọ̀wé wọ́n papọ̀ mọ́ ìntẹ́lígẹ́ǹtì èyí á fi rí àwọn tí wọ́n gbé àwọn tíṣà àtàwọn principal tí wọ́n fi rí wọn mú bí ẹ ṣe tú gbogbo wọn lẹ̀ principal ń dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ kò tiẹ̀ sọ nǹkan kan papọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ rárá tí ohun tá a fọ́ fún fèrè ní fèrè fọ̀ jáde ni àbí bó ṣe rí lára principal gbàrà tí principal tí a sì gbẹ́nu ọkọ̀ ntọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ọkọ mi ń kó ọmọ mi ń kọ́ mọ́tò mi ń kọ́ àwọn èèyàn wá wo pé wọ́n ya ìwọ tó lọ ń sọ ló tó ń rántí mọ́tò àṣẹ mọ́tò rẹ̀ ní ọkọ́kọ́ kó àwọn èèyàn sí kí wọ́n tó kó wọn dójú igbó wọ́n ti á sun mọ́tò rẹ̀ nígbà táyé rí i pé atẹ́gùn ọ̀rọ̀ mọ́tò lè máa dà yá láàmú tí ọ̀bá rí mọ́tò rẹ̀ bí ìgbọ̀n méke bá sọ ẹyin kínní worowóró òṣèré rẹ̀ nù. ń gbé bèbí mi ń kọ́ o bàtà mi ń kọ́ o. sẹ́nitọ̀ Sàràfàdín Àlì tí ó fẹ́ gbégbá gómìnà nínú ẹgbẹ́ àsíá ẹgbẹ́ APC ló bá lọ já mọ́tò kan àjá àbàdàn. ó níyà márùnún lọ bẹ̀ mọ́ mọ́tò tuntun ní ti dí mọ́tò rẹ̀. kò pẹ́ kò jìnnà làwọn èèyàn lọ ń kí wọn lọ ọsibítù kábíyèsí Ṣọ̀ún ọba Ògbómọ̀ṣọ́ ọba àjàgbọ́mọ̀gbọ́n létí ọba gbọ́kùnyìnbọn ọdẹ sákírá elémele ó lọ kí wọn ní ọsibítù ó sì ṣàdúrà fún wọn ọ̀pẹ́ kò jìnnà tí ẹ kúrò lọ́sibítù wọ́n wá kó wọn àwọn sọ́jà àtọlọ́pàá àti DSS wọ́n wá lọ handover àwọn ilé gómìnà lọ́wọ́ gómìnà promise àwọn nǹkan tó dáa lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n gbé yìí wọ́n sì bá wọn sọ̀rọ̀ inú gómìnà dùn. ẹ má gbàgbé pé nínú ìṣẹ̀lẹ̀ yìí odidi tíṣà méjì lọ sí wọ́n pa kan lálákọ̀ọ́kọ́ tí wọ́n dún tí gbogbo èèyàn wò báyìí àṣẹ wọ́n tún dún kan behind the camera tẹ́nìkan kan ò rí ó di méjì báwọn. ẹ má gbàgbé pé nínú ìṣẹ̀lẹ̀ yìí ọ̀gá sọ́jà oníràwọ̀ lọ sí i ẹ má gbàgbé pé kìí ṣe sọ́jà ẹyọ kan ló kú o ẹ má gbàgbé pé kìí ṣe sọ́jà nìkan ló kú o àwọn ọdẹ tó bá lọ́rùn wá o ẹ má gbàgbé pé àwọn Àmọ̀tẹ́kùn agbọ́pàwọn náà ń fara ba ìṣẹ̀lẹ̀ ọ̀hún. bọ́bá wá rí bó ṣe rí yìí Sunday Igboho bá wa sọ̀rọ̀ ó ti dé ó ṣeé ṣe kó bá wa sọ̀rọ̀ láàárọ̀ yìí. next step tó fẹ́ gbé yóò sọ fún wa. ṣé gbogbo ń tà ń wò nínú gbọ́ táwọn Sunday Igboho ń ṣe pẹ̀lú bí wọ́n ṣe ń
ṣe drone tí ń fly drone ṣé erémọdé tí ń pè ń content ni àbí drama àṣeyọrí wo làwọn Sunday Igboho ti ṣe ìṣọwọ́sowọ́pọ̀ àwọn ọlọ́pàá àtàwọn sọ́jà tí ń kó ti Sunday Igboho bó ló ṣe lágbára bẹ́ẹ̀ ṣé ẹ gbọ́ rí pé àkọ́jọ́dé ọjà àgbẹ̀ kan lọ ní igbó ìjọba àpapọ̀ wá kó ọlọ́pàá àti sọ́jà wọ́n kò tẹ̀lé kí wọ́n mọ̀ bá àṣẹ. àwọn ilọ́ọ̀sì gbàǹgbàǹgbà bíi 22 tí ń tẹ̀lé Sunday Igboho pẹ̀lú mọ́tò ambulance tí a fi ń tọ́jú àwọn èèyàn tí nǹkan kan bá ṣèṣe lójú ogun yìí. ṣé owó Sunday Igboho náà ló tó bẹ́ẹ̀ ni àbí agbára ìjọba àpapọ̀ ti wà ńbẹ̀? ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní tí wọ́n bá dá ọlọ́pàá state police ilẹ̀ ọlá fi kíjọba fi yọ owó àtẹsẹ̀ níbẹ̀ kì í ṣe pé kí wọ́n wá sọ pé kí state police kó tún máa gbàṣẹ lọ́wọ́ IG àpapọ̀ kó máa bá wọn tó wípé state lágbára láti dá ọlọ́pàá state ẹ̀ lẹ̀ gbèsè báwọn ní Àmọ̀tẹ́kùn àwọn kan ró wọn lágbára ni wọ́n ti jẹ tírénì kí lẹ rí sọ̀rọ̀ yẹn ǹjẹ́ àti ẹ̀ ní ìdí state police gan kí la fẹ́ fi state police ṣe níbi etí ebi ti ń pa gbogbo èèyàn káàkiri owó táàtò máa fi jẹun tí wọ́n fi kó rẹsì wọlé tí wọ́n fi kó iṣu wọlé kó gàrí wọlé ẹ̀tún ti máa lè dá state police lẹ̀ ojú tẹ̀yìn bá fi wò ó gbogbo ẹ̀ lẹ́ẹ̀dá sí ẹ̀. tó ẹ̀yin yẹn wá ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o lẹ́nu Sunday Igboho Sàbò lè ṣeré sí ó yá ẹjẹ́ darapọ̀ lábala rẹ̀ oṣù kẹ́ máa ń comment kẹ́ máa like kẹ́ sì máa pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bá ń bó sí àṣìá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà nìkan máa bó káàkiri tààràtààrà kó kálé kókó kó dẹ́sẹ̀ kókó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wá ẹ kú kalẹ̀.